أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على محمد وعلى آله وصحبه وسلم adúpẹ́ akí Ọlọ́run akí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ògo Ọlọ́run àṣẹ ṣetán àṣẹ parí ìrun zuhur wọ́n ní kí n sáré fún wa ní update kan nípa development nípa umrah alhamdulillah pé àwọn ìjọba mamlaka ní Saudi Arabia wọ́n ti ṣe ìrọ̀rùn fún gbogbo ayé wọ́n ti fún gbogbo everybody ní ìrọ̀rùn wọ́n ti fún wa ní ìkẹ́ wọ́n ti fún wa ní àánú kọ́lọ́n kó má jẹ́ ká rí n tó máa tún change mind wọn Ọlọ́run má jẹ́ kí àwọn ẹni bí Ọlọ́run má jẹ́ kí wọ́n wọnú wọn láti change mind wọn Ọlọ́run má sì jẹ́ kí Nigerians Ọlọ́run má jẹ́ ká abuse opportunity tá a ní ẹ ti understand nǹkan tí mo sọ ká má abuse opportunity tí a ní kọ́lọ́n kó sì dákun kó má jẹ́ kí àwọn náà kọ́lọ́n má jẹ́ kí wọ́n change mind wọn lórí nǹkan yìí ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún wa ó ní pé pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ umrah ó ti já sí ìrọ̀rùn àti ìkẹ́ àti oore débi wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sí umrah sìn pẹ̀lú ògo Ọlọ́run visa 1 year visa ó náà máa fi sórí pálí ẹ̀ 1 year visa yẹn ẹ wá bí mi pé ń bo ni àlùbáríkà abẹ wà ibi àlùbáríkà abẹ wà ó ní wípé ó wá jẹ́ multiple visa tí mo bá yín gbà ní ìsìn tẹ́ wá bá mi lọ sí umrah sí sáfíìsì mi ò wá tẹ́ yín lọ́rùn ẹ lò tún lò the same visa láti lọ bá another agent kẹ́ ẹ tún fi bá lọ umrah kẹ́ ẹ fi wò bóyá sáfíìsì tiẹ̀ bóyá ó máa bẹ́tà àti mi mọ̀ bóyá mo rí Yorùbá yẹn sọ mi mọ̀ bóyá ẹ understand mi àní ibi tí oríire ọ̀rọ̀ físà yẹn pọ̀ dé tí àlùbáríkà rẹ̀ pọ̀ dé tí dáadáa rẹ̀ pọ̀ dé ó dàbí ìgbà tí wọ́n bá fún yín ní físà ìlú òyìnbó ní owó tásẹ́rẹ́ owó kékeré ẹni tó bá fi ń lọ sí umrah olówó rẹ̀ lè san díẹ̀ ẹ jẹ́ tún ṣàlàyé fún yín físà yẹn kò yàtọ̀ sí físà àbí Europe country àbá ń lọ síbi France visa umrah yìí wọ́n ti fààyè ẹ̀ lẹ̀ débi wípé tó o bá ti lè send passport ẹ̀ ọ̀fẹ́ o ọkọ̀ o 1 year visa ni wọ́n fún ẹ wọ́n tún wá sọ níbẹ̀ wípé look tó bá jẹ́ pé o lọ o tún ní another special prayer tó fẹ́ ṣe o tún padà wọnú ìlú ẹ̀ o tún fẹ́ lọ the same visa náà ló lò tí o ní ìdí kó tún rí apply fún another visa ṣé tí mò ń sọ ti yé ó ti yé everybody pẹ̀lú ògo Ọlọ́run à ń prepare nísìn láti lọ sí umrah August gbogbo àwọn ẹrú Ọlọ́run tá a jọ ń lọ umrah August yẹn bá a ṣe pọ̀ tóun tá a bá dé umrah yẹn a wá parí umrah visa yẹn valid visa ni for good a year ó tún wá fẹ́ tún lọ kò ní ìdí kó tún lọ reapply fún another visa the same visa tẹ́ ẹ fi tẹ̀lé mi o náà lẹ́ẹ̀tún fi lọ wọ plane tí ó tún gbé yín lọ ìmọ̀ ẹ lọ Madina ni o ìmọ̀ ẹ lọ Jeddah ni o ìmọ̀ ẹ lọ Taif ni o ìmọ̀ ẹ lọ Riyadh ni o anywhere tẹ́ ẹ bá lọ nínú mamlaka visa yẹn ló máa gbé yín lọ ó jẹ́ 1 year visa umrah visa ni wọ́n kọ sí àmọ́ 1 year ni multiple visa ni multiple visa bí ìgbà tá a bá gba UK visa tí wọ́n kọ pé multiple visa náà ni tẹ́ ẹ bá ti gbà tán ẹ ní ìdí kẹ́ ẹ tún rí apply ẹ kàn wálé ẹ tún lọ wúra tíkẹ́ẹ̀tì ẹ tún lọ kọ́lọ́run bá lékè ọlá kójọ kó bá a san ìjọba Saudi Arabia Ọlọ́run bá a san wọ́n lẹ́san rẹ̀ kó bá a ṣàlékún dáadáa fún wọn àwọn tí the only thing tí visa yẹn ò ṣe ni hajj ẹ jẹ́ kí n là á visa yẹn ò ṣe hajj visa hajj kò ní pẹ́ close náà kò ní pẹ́ tí wọ́n ní gbowó mọ́ month of September ó ní wọ́n stop owó ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ lọ hajj tẹ́ ẹ fẹ́ ṣàṣepẹ̀ṣẹ́ ẹ yọjú sí wa ní iléeṣẹ́ Kaola Imam Travels and Tours Limited inú ọ́fíìsì mi ni mo wà ibẹ̀ ni mo ti ṣe ìgbà tí mo kí zoro tán ó ní mo wòye pé kí n sáré attend sí i pé kí n bá yín sọ̀rọ̀ yẹn nítorí kí n ṣe ní quick information kí n sọ ní very fast
information, kó jẹ́ nice information, kó jẹ́ fantastic information, kó jẹ́ very good information for all Muslims, fún gbogbo ẹni tó bá fẹ́ wọlé Ọlọ́run. Ọlọ́run ni wa azin nasa fil hajj ya'tuka rijalan wa ala kulli damirin ya'tina min kulli fajjin amid. Ọlọ́run kó jọ kó sàlékún oríire ẹni kọ̀ọ̀kan wa, la hawla wala quwwata illa billah. Ọ́fíìsì wa la wà yín ní òpópónà tó lọ tààrà láti secretariat lọ sọ́nà bẹ̀rẹ̀ ní mọ́sálásí àfọ̀kẹ́rẹ́, òkè mọ́sálásí àfọ̀kẹ́rẹ́, ibẹ̀ la wà yìí, òkè mọ́sálásí àfọ̀kẹ́rẹ́, ibẹ̀ la wà yìí. Inú ọ́fíìsì Kaola Alimam Travels and Tours Limited ó ní ẹ jẹ́ kí n show yín ní ọ́fíìsì wa. Ṣé ti rí ọ́fíìsì wa? Mo ti ń show yín ní ọ́fíìsì wa. Ọ́fíìsì wa nìyẹn. In case of tá a bá ní àwọn èrò tó pọ̀, tí àwọn èèyàn bá wá tó jẹ́ pé wọ́n pọ̀ tí wọ́n sì fẹ́ rí mi, torí ẹ̀ ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Àwọn kan lè dúró sí apá bí, àwọn kan lè dúró sápá bí, àwọn kan lè dúró sápá bí, àwọn kan lè jókòó níbí, àwọn kan lè jókòó níbẹ̀, àwọn kan lè jókòó níbí. Nítorí bẹ́ẹ̀ òun náà ni ó jẹ́ ká máa ṣàlàyé kọ́ba tó ní wá kó jẹ́ ọ̀kọ́ mọ́ padà lẹ́yìn wa. Ọlọ́run kó ṣàlékún rẹ̀, kó ṣàlékún dùnú, kó ṣàlékún àlùbáríkà, kó ṣàlékún dáadáa. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Lẹ́ẹ̀kan sí opportunity lélẹ́yìí, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08023002012. Àní fíìsà ọdún kan, Umrah visa a year, Umrah visa a year, Umrah visa a year. Tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lọ Umrah kan ẹ tó fẹ́ padà lọ kẹ́ẹ̀kan lọ́wọ́ plane nìkan ni, kò ní ìdí pé rí apply fún another visa, kò ní ìdí kẹ́ rí apply fún another visa, ẹ ní rí apply the same visa tẹ́ lọ lákòókò òun náà lẹ́tùn ló lọ lẹ́ẹ̀kejì. Pẹ̀lú ògo Ọlọ́run kó bá tó ní wá kó jọ kó má padà lẹ́yìn wa. Ọlọ́run kó ṣàlékún rí wa. A ti ń prepare láti lọ sí Umrah àti August ti ṣe Umrah Molid, kó bá tó ní wá kó jọ kó má jẹ́ àjọ nájà warawara. Ọlọ́run má jẹ́ àjọ nájà kankan. Ọlọ́run kó má sì jẹ́ àjọ nájà wéréwéré. Ọlá amina, ọlá amina, ọlá amina. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Èmi fúnra ara mi náà ni mo rárá ń ṣe recording yẹn. Àwọn jàmáà, àwọn èèyàn wà nínú mosque ní ìsàlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ìsàlẹ̀ ibi tá a wà yìí mọ́sálásí ni, òkè rẹ̀ òun lọ́fíìsì Kaola Alimam Travels and Tours Limited. Ẹ jẹ́ kí n show yín ní gbogbo ìlú Ìbàdàn kẹ́ẹ̀rí wa kẹ́ẹ̀rí mọ̀ yìí pé ìgboro yányán ibẹ̀ la wà. Tẹ́ bá ti wọ Ìbàdàn, tẹ́ bá ti ń bọ̀ wá láti challenge, tẹ́ bá ti dé Mọ̀lété, ẹ̀yin ẹ sọ pé ń lọ sí Bẹ̀rẹ̀. Tẹ́ bá dé Bẹ̀rẹ̀ níbi ìyànà Lábìrán, ẹ gbójú sókè sápá àlàáfíà yín, ẹ ti rí ọ̀nà Adé Ọ̀yọ́ yẹn, ilé white gàgàrà lọ́ọ̀kan, ẹ ti rí bánà Kaola. So ìlú rẹ̀ Nàìjíríà rẹ̀ Ìbàdàn wà rẹ̀ ṣe ti rí wájú ọ́fíìsì mi, ibẹ̀ náà ni mo wà. Ìbàdàn rẹ̀ ṣe ti rí Ìbàdàn. Kọ́ba tó ní wá kó jọ kó má jẹ́ àjọ nájà warawara. Ọlọ́run má jẹ́ àjọ nájà wéréwéré. Ọlọ́run dákun kó jọ kó má jẹ́ àjọ nájà kankan. Ọlọ́run kó ṣàlékún oríire wa, kó ṣàlékún àlùbáríkà wa, Ọlọ́run ṣàlékún ìdùnnú wa, Ọlọ́run ṣàlékún ayọ̀ wa, Ọlọ́run ṣàlékún àlàáfíà wa, Ọlọ́run kó ṣàánú wa, kó ṣàlékún àdúró tirẹ̀ fún wa. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Rabbana taqabbal minna innaka antas sami'ul alim wa tub alayna ya maulana innaka antat tawwabur rahim. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. قدر الله أتقى بدادا 08023 002012 08023 002012. WhatsApp number 08023 002012. Wájú ọ́fíìsì wa òun náà la wà ní Kaola Alimam Travels and Tours Limited ní mọ́ṣáláṣí àfọ̀kẹ́rẹ́ ní òpópónà tó lọ láti Bẹ̀rẹ̀ lọ sáde Ọ̀yọ́, láti Adé Ọ̀yọ́, láti ọ̀nà secretariat wá sọ́nà Bẹ̀rẹ̀. Ọlọ́run kó jẹ́ àjọpẹ́ láyé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.